Níbo là ń lọ? Àjàǹkóró dùgbẹ̀dùgbẹ̀ Olúwatanná Òjó mo tún dé o. Èmi ò sì ní sẹ́láì tó wí fáráyé nípa ọ̀rọ̀ Yorùbá nínú àwọn aládé wa. Gángan ò ní lọ láì mú Ṣàwòrò dání. Ìran àgbò àlà kò ní yọ láàrin gbùngbùn òṣùpá. Ẹ̀yin aládé wa gbogbo ni bó ṣe ń lọ sí Kristẹni yìí gùn lé o. Mo sì béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àpapọ̀ gómìnà ilẹ̀ Yorùbá tó fi dórí ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ojúlówó ọmọ bíbí Yorùbá. Nílé àtàwọn tó kalẹ̀ sókè òkun iná ti dó dórí kókó. Ohun kẹ́lẹ́kẹ́lẹ́ tó pamọ́ ó ti tú síta. Ìjà gbòòrò abẹ́nú ọba Yorùbá ó ti hàn síta gbangba nǹkan dé. Ẹ̀yin tẹ́ ẹ nímọ̀ ohun ẹ̀kọ́ tó pegedé. Níbo ni Yorùbá ń lè? Níbo là ń lọ? Afẹ́fẹ́ ti fẹ́. Aṣíwájú akéwì mo rí nǹkan adìrẹ. Lògbòlògbò mi làálàá ṣe. Àárín gbogbo ohun ìpìlẹ̀ tó fẹ́ wọ́. Tọ́ba lọ rí bẹ́ẹ̀ délẹ̀. Ta la fẹ́ fọjọ́ sùn lọ́jọ́ yẹn jẹ́. Làbìlàbì lórí nǹkan dé o. Láàárín àwọn orí adé gbogbo. Ogún gbébọn bàtà ti dákùn dì kalẹ̀. Olúwatanná Òjó mo dé o. Ọ̀rọ̀ lórí bó ti rí yìí gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́. Aláyélúwà Ọọ̀ni Ògúnwùsì ọmọ Ọ̀jájá tọ́kalẹ̀ sápẹ̀rẹ̀ Odùduwà fẹ̀wọ̀nrọ̀. Ẹ̀rí nìpín ẹ̀rí lógún Ọọ̀ni àrèmọ̀rè ajígbàtọ̀sọ́ níbi tá a pè lórírun kárí ọpẹ́ lórí bàbá wa pẹ̀rẹ̀bọ̀rí pẹ̀rẹ̀bọ̀fá ọba Adéyẹyè abẹ̀yàrò gélémọ̀ òrìṣàmọ́tẹ̀rù Ọọ̀ni rìṣà aládé lọ́rẹ̀ butu tọ́fàdí àrè gbélémọlẹ̀ láì ṣètò pa ọ̀pọ̀ ń bọ nírin tẹ́tí gbọ́ o àbàjá alápàbà gẹ́dògì pẹ̀lú Aláyélúwà kábíyèsí ọba Akeem Abímbọ́lá ọwọ́ adé àkọ́kọ́ ikú bàbá yèyé aláṣẹ ìkejì òrìṣà àkọ́bí Aláàfin Ọ̀rànmíyàn olóko etílé adéọpẹ́ lórí Aláàfin mọ́ṣáṣẹ́ àpátápàrà tọparẹ́ làjúbà àmàṣàgbé wọlérè olùfihàn kì í ṣe àbúrò dàda ọlẹ́wù ọ̀tù ẹ̀yin ọba méjèèjì bẹ́ẹ̀ gbóhùn mi ẹ̀ sì tajú wéré ti kúkọ́ o ara pápá ń tẹ́tú gidagida la bẹ́kùn abìjàwàrà pàtàkì ọba méjèèjì gan lọ̀rọ̀ bí bá wí kí ló dé torí adé fẹ́ máa ṣe Yorùbá ní ṣìbálàṣìbolo ẹni a wí fún ọbàjọ́ gbọ́ ni kànàkànà máa dá tòǹtòǹwù ọ̀rọ̀ ń bá mogomoro bọ̀ àfinijóye sọ́yẹ kọ́ wá dọ̀rọ̀ tí ó di tọ́rọ́ fọ́nkálé ọ̀wẹ́ lágbẹ̀ àfìgbà tó gbé àrò ọ̀hún rù gẹ́gẹ́ nílá ọba aládé wa wọ́n wá ń ta á síra wọn lórí ayélujára lójúmọ́ ni ìwé ìròyìn ń tún akọrin ń kọrin akéwì ń kéwì ọ̀pọ̀ agbóhùnsáfẹ́fẹ́ láríjọ nínú mọ̀dàrú ìwé yìí ọ̀dà ohun tó wá kẹmú lára gógó ojú àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ àpèdégbà yìí tí wọ́n ń sọ̀rọ̀ àbùkù sórí adé gbogbo tí wọ́n gbé wà lápèrè àwọn bọ̀rọ̀ǹkìní akéwì òun àpèdè tírú wọn ṣe tán àti làlújá ni wọ́n bẹ̀rẹ̀ sí gbọ́mọ ọba fọ́sùn lágbolé ládéládé tí wọ́n ń fẹnu sátá ara wọn ìwọ ojú mi èmi ojú ọ ní àwọn ọ̀rọ̀ tó balẹ̀ sákàtà lọ́balọ́ba níbo là ń lọ nílẹ̀ Yorùbá ẹ̀ sì fura kó wà látìlẹ́yìn àwọn ọba pàtàkì tó rú gọ́gọ́ ni wọ́n ń ta síra wọn ìlara èyí pọ̀ jù èyí ga púpọ̀ o Olúwatanná Òjó gbígbọ́ tí mo gbọ́ àwọn ọ̀rọ̀ àbùkù láfẹ́fẹ́ mo wò réré ohun tí ń lọ nílẹ̀ Yorùbá ọgbọ́n tó yé mi Olódùmarè ọba ni mo ké sí àfìgbà tí mo forúkún gbé ọ̀pá ìrònú mi hàn sára àfi yé mi gbogbo tí ń fa wàhálà kí ló dé gan-an ọ̀kan lọ́mọ Odùduwà ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá ní ń dá ìjà sílẹ̀ láàrin àwọn ọmọ ọba Oòduà ẹ̀yin Yorùbá nílé àti diaspora ẹ̀gbọ́n mi ọba tó ṣògo oòrùn tó mọ́lẹ̀ káyé iná ló ṣòṣùpá tó kárí ayé tíràwọ̀ bá yọ lójú ọ̀run ọ̀kan ṣoṣo ní mújú ọmọ aráyé fi sọ wípé ìràwọ̀ ọ̀hún tàn gan-an ọlá ipò owó òun bọ́lárun ṣe kẹ́ Dr. Jubril Sanusi ló ń fa wàhálà onímọ̀ ẹ̀rọ aláṣẹ Ìlàjì resort ilé ìtura àtàtà lórílẹ̀ ti Ìbàdàn nílé ìbá Olúyọ̀lé àjẹgbín káfí kara wọn fọ́ orí mu ńlọ́wọ́ ní oríire jẹ rírí mu lágbolé lọ́balọ́ba Olúwatanná Òjó èmi ọ̀sọ̀rọ̀ jẹnu lọ ìmọ̀ràn ó tọ́ ló gbòdì akéwì tó jókòó fẹ̀yìntì Olódùmarè òfin lọ́rán mi kí wọ́n á ló dé bá àgùntà lódó tá a lọ ta lọ́lọ́ ẹ̀yin ọba wa ìwà táwẹ́rẹ́ ò lè padà ọ̀rọ̀ ìpìlẹ̀ ọdún díẹ̀ sẹ́yìn ó ṣeé ṣe kọjá wípé dòdòló ọmọ ìrákòrìn làwọn orí adé méjèèjì yìí wà nígbà tí ṣẹlẹ̀ ọ̀hún kọ́kọ́ wáyé ó lè kú ìdà ọ̀rẹ́ ni ó ti pẹ́ àṣebó ti kú fínfín ni àṣé ọ̀rọ̀ sùn ni kì í kú kí ló dé tóun gbogbo tó fi rí bẹ́ẹ̀ nípìnlẹ̀ ìgbà tí gbogbo Yorùbá wà lọ́kàn ṣoṣo láyé Western Region kò gbóná tó báyìí ọba Adésọjí Adérẹ̀mí gómìnà gbani orúure ó sì sọ̀ọ́re tó fi dórí ọba Adéníran Aláàfin Ọ̀yọ́ ohun gbogbo tó kojú dé láyé Bọ̀dé Tómásì ọjọ́ ń gorí ọjọ́
ọba aláàfin ọláyíwọlá àtàdágbà ti kú alówólódù bí ìyèrè pẹ̀lú ìjà èmi làgbà ìwọ́kọ́ èmi ní bàbá rẹ àpèrè bàbá tiẹ̀ lèmi wà ọmọ mi láláàfin jẹ́ ìní olúbùsì òní wí ọmọ ìyálóde adákẹ́jà bí èṣù ọ̀dàrà àpèrè bàbá rẹ lèmi wà bàbá lèmi jẹ́ fún ọ kí ló dé tó jókòó lápèrè bàbá rẹ tó fi jáde lọ rè tẹ̀bì kan tá a pèlè ń báyà rántí o aláàfin ẹ báyọ̀ ọ̀hún ti fọ́ ìjọba ọ̀yọ́ sì ti fàya ibi ọwà ilẹ̀ àgọ́ ọ̀já ní jẹ́ kájọ́ tó ń tẹ̀ láyé àtìbà gangan ìkejì ẹkùn torí náà aláàfin Lámídì má rí mi fín ọbọ orírun Yorùbá lèmi àpèrè tèmi ló ti lọ o sì tún lè jókòó padà síbẹ̀ mọ́ láíláí tefetefe gbogbo ẹ̀ ò dókèrè Ọọ̀ni òrìṣà ọba aládé òkìrìkìrì bìtì ńlọ sọ bẹ́ẹ̀ ìjà àgbà méjì yìí rúgọ́gọ́ sókè bí ẹ̀fín ìlàsàmọ̀jà àṣebí náà bá jólóko màjàlá ó ṣòfófó ọmọ Yorùbá ẹ gbọ́ o ìjà ọ̀hún ti pẹ́ àṣé ìran epo ògèrè wọn kì í sùn èmi kẹ Ọọ̀ni àbí kí ni wọ́n ti ń pè ọ́ inú mi dùn tó tiẹ̀ ní àpèrè bàbá mi lápèrè fẹ̀ ọ̀rọ̀ gbọ́dọ̀ jígùn akọni ẹkùn ni bàbá mi ọ̀ràn mi yàn ó dédé gbàdúre ti kọjá lóminú táyẹni náà nínú ọmọ Oòduà tí ò ní fi ti bàbá mi ṣe ìgbà táwọn ojúlówó ọmọ bíbí Oòduà ọba òun ìpìlẹ̀ kúrò nílé tápèrè ṣòfò ìníwọ́ bọ̀rìṣà irúnmalẹ̀ lọ́kalẹ̀ sórí àpà tá a padà pè lápèrè gómìnà ẹ̀yin lọ́balọ́ba yòókù ẹ kìlọ̀ fọ́ọ̀ni kẹrù ọmọ rẹ lẹ́rú abọ̀rìṣà kọ́mọ rẹ látọ́kù òrìṣà àrá ni mí aláàfin kẹgbàjarè Ṣàngó kì í ṣẹgbẹ́ àwọn ọmọ bàbá rẹ̀ ságìrì làgìrì mo dé o kánnákánná nọmọ ẹ̀gà ìjà yìí wá di ìjà àgbà méjì ọ̀rọ̀ wá di wípé àwọn orí adé ọba nílẹ̀ Yorùbá kó wá lẹ́ni àtẹ̀lé nígunnígun lọ́ba Yorùbá wà wọn ò sí lójú kan ohun gbogbo wá dojú dé kò sì lè tó ọdún mẹ́ẹ̀ẹ́dógún tá a bọ́ lọ́wọ́ mọ́sùmọ́tọ̀ ogun ojúkú Biafra ọ̀rọ̀ ilé lọ́balọ́ba wá di tèmi ní Pọ́ọ̀lù èmi làpólò ilẹ̀ Yorùbá kan bóbó tọ́ba dọjọ́ ayẹyẹ ọba tọ́ba ní òní dìde fọba tí ń bọ̀ lẹ́yìn gómìnà àgbà náà mo kí ọ àwọn ọmọ rẹ̀ ọ̀tẹlẹ̀pẹ́ ológun ní ìṣèjọba tọ́ba dọjọ́ ayẹyẹ tọ́pa òní àrèmọ̀rè pọ̀ pẹ̀lú Aláàfin Ọ̀yọ́ gbàrà tí gómìnà bá dé national anthem ni ó bẹ̀rẹ̀ irú wọn ò ní fojú rí wọn ní wọn pé ẹ lọ rè wílé ètò parí gómìnà ó fi bùsọ̀ sílẹ̀ ọjọ́ ń gorí ọjọ́ ìjà ọ̀dọ́là orúkọ ní fi sọ ni ìlàjà dé a pín Ọ̀yọ́ ìgbà náà sí méjì látọ̀dọ̀ ìjọba ológun alágbádá lérí léka irọ́ gbágá ni ọ̀nkú Bọ́lá ọmọ ìdí àdùbí gbìyànjú bàbá Múyìwá ṣe é bẹ́ẹ̀ ni orí ṣe ọjẹ́ díẹ̀ ló bì kéyìn ó tó pọ́n Ọ̀yọ́ ọjọ́ òun ọ̀rọ̀ gbọ́ àfìgbà tí ìjọba ológun la Ọ̀yọ́ sí méjì ló mú kí ìjà agbọ̀dàn kan Yorùbá parí ológun ọ̀gbẹ̀yìn wò tá a tó fi gbé ọmọọba fún Ọ̀ṣun nílé àtẹ́wọ́gbẹ́já Ọ̀ṣun lòṣogbo lòròkì ọmọ Oṣó Igbó Àjà Òde àárín gbogbo wọn làṣálà ohun gbogbo tájagun fẹ̀yìntì ìbá ṣe fún wa lórílẹ̀‐èdè yìí èmi kẹsẹ́rẹ́ tọ́pọ̀ sí Ibrahim Badamasi Babangida ìjọba Aláàfin ohun ìjọba Olúbùsì Ọọ̀ni tó pín níyà ìtàn ńlá ló jẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà bí ọmọ ekú ṣe tó irú wọn ń sá fọ́ọ̀mù asínrín ni kówó ọba méjèèjì òdì forí gbára wọn mọ́ Aláàfin ń sọ lórí ìtọ́ba ti jòyè láàrin gbogbo ilé lọ́balọ́ba tìpínlẹ̀ Ọ̀yọ́ Ọọ̀ni àrólé Oòduà ń darí ilé lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀ṣun àtẹ́wọ́gbẹ́já ìjà parí o dúkù sùn ẹ má sì mí túmọ̀ àṣedúkù ìlara ọ̀tẹ̀ tẹ̀mbẹ̀lẹ̀kún tó sùn ó tún jí tánlákà kìtì ọ̀jẹun gbégun bá fasọ̀yà mégún lórí àwo ti ya ẹni tí èkú làwùsá ń kí ní sẹ̀nù ń kù atọ́run àtọ̀gbé iṣẹ́ Olódùmarè kì í dúró bá a sùn lálẹ́ á jí alágbogbo àjíǹde lolúwa tó dá ọmọ odò tó dá ìwà ìpìlẹ̀ ìjà ọjọ́ òun tún jí o Olúwatẹni Akéwì ọmọ ìyá alábọ́ èmi ò fòsí bì kan ju bì kan lọ ìjà òun rèé ẹ̀yin ọba ńlá méjèèjì ẹ̀ sì pé àrò òun ọ̀dọ̀fin nínú ìran Yorùbá ìjà àgbà méjì yìí tó gẹ́ ẹran tí o igbá oró kì í fọ́ àwọn ọmọ yẹn ka ìwé ìtàn sọ́wọ́ yẹ kó rí bẹ́ẹ̀ àsìkò tí Yorùbá ń bẹ nípò apàṣẹ Àkànjí ọmọ Olódòdẹ tí ìdìbò mìíràn ń kànlẹ̀kùn ọba ńlá méjì ọ̀fẹ́ gbọ́ra wọn yé bẹ́ẹ̀ òun tẹ́ ń jẹ lábẹ́ ìjọba ó ju tàwọn ọba yòókù lọ òótọ́ ni ìtàsùn ni kì í kú èmi bẹ̀ yín o ẹ fìtàn sílẹ̀ tá a bá sọ̀rọ̀ àwọn ọba ńlá tọ́kalẹ̀ sínú ìbílẹ̀ òun ṣẹ̀ṣe Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni òrìṣà àṣẹ gbogbo awo tẹ́ ẹ ṣe kò dé sẹ́mọ̀ keje láti ń pe Kìrìsìtẹ́nì òun mùsùlùmí lẹ́sìn àjòjì
ẹ̀yin tẹ́ ẹ ní mímọ̀ látòkè òkun ẹ̀ ní mímọ́ ẹ̀sìn ìbílẹ̀ tẹrù gẹ́ngẹ́ bí kò wá yín bá ń kọjá ní pópó ṣàwòrán a máa ké tantan ẹ̀rù ó sì máa bàyàn nínú ìdókòó wípé aṣojú àwọn òrìṣà ńlá wọn ń bọ̀ lọ́nà. ojú gbà mí ti gan-an ọba ńlá ni yín àṣẹ ìgbà nǹkan kan ọ̀ọ́nì ńlérí aláàfin ọ̀yọ́ ń fapá dánú aṣírínkù ẹ̀tàrù ìkàmùdù ń sọfẹ́ ọ̀rọ̀ ọjà yìí délẹ̀ ó le góńgó ẹlòkù tá a fọ̀rọ̀ lọ. ẹ̀ sì jìnnú káfẹ́fẹ́ arísìkì ọ̀fẹ́ ọba yé mi wípé àwọn gómìnà méjèèjì wa wọn ò fura. gọ́fúnà Adélékè ọ̀rọ̀ yìí le góńgó kèso ń tà jó sí ẹ fi jó lẹ̀. ẹ jẹ́ kí gọ́fúnà Mákindé ọgbọ́ ó ti kó lọ́rọ̀ àwàdà bàbá sàlá Olódùmarè ọba ni kó kó wa yọ níbo là ń lọ ẹ̀yin ọba aládé mo fẹ́ kẹ́ ẹ fún mi lésì tó dùn. lágboolé Apèdègbàyì ẹ tó wá gbọ́ o aṣíwájú ni ológun dúdú jẹ́ fún mi èmi ò sì ní rí àgbà pèdèpèdè fín ohun tí mò ń rí tí mò ń gbọ́ lórí ẹ̀rọ ayélujára ò dáa àwọn ọ̀rọ̀ àlùfàǹsá látẹnu akéwì tí ń jólógun dúdú kò yẹ kó rí bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ àwọn akọ̀bákùn gbọ́rọ̀ yìí tó gẹ̀ tàṣíwájú olórin sọ sálàáfin Ọ̀yọ́ èmi ń bẹ akéwì bólógun dúdú ọ̀bá lè fẹ́ wí parí ìjà kí akọrin ọmọ gbèkún nípa towó tọlá ti gbólóhùn adániwáyé fi kẹ́ ọ agbègbè Orísun fẹ̀ ìní akéwì ológun dúdú fi sí ọmọ Yorùbá kẹ́ ẹ gbọ́ o Ọ̀yọ́ gángan lèmi wà èmi ò sì ní báwọn bú Ọọ̀ni Ọ̀jájá láíláí Aláàfin tèmi ńlọba Bímbọ́lá Akeem ẹ̀yin bloggers mo bẹ̀ yín o èpè èébú fáwọn aládé ọba méjèèjì yìí tó gẹ́ tó fi dórí akọrin oníwèé ìròyìn sẹ́yìn ọmọ wípé yẹ̀yẹ́ ohun tìjú ńlá máa gbà lápò òkè ọya ọ̀pọ̀ tí ń bẹ lókè òkun ò sì ní wálé gbórere ṣe mọ́ ìdàgbà méjì yìí tó gẹ́ o ẹ jẹ́ kí Yorùbá ọ̀rọ̀ sọ̀mù gbogbo ẹ̀yin akéwì ẹ̀yin apèdè lórí rédíò tàbí amóhùnmáwòrán kò sẹ́ni tí ò mórí èébú kọ bá a bá ń sọmọdé lọ́wọ́ ẹja máa rọra ṣe kò sẹ́ni tí ò ní dàgbà bílé bá tòrò tìlú rọ̀ tó dùn gbé kówó ọmọ tálákà ní òròde ni mo fi sọ wípé ẹja rọra máa ń ṣe lórí ayélujára mo sì bẹ̀ ajìjàgbara fúnra Yorùbá Comrade Sunday ọmọ Ìgbòho mọ̀rẹ́ alágbàdo òde ọmọ aládìkún tọpakún tí ò gbọdọ̀ jẹ nírú àkókò bí èyí ìwọ̀nba là á sọ̀rọ̀ májàsọ́lá wẹ̀yìn wò Yorùbá nípọn ta ló fẹ́ fẹjọ́ sùn lọ́jọ́ ẹ̀bí tó o bá fẹ́ jẹ́ aṣíwájú wa nínú ká bọ́ nínú ogun adó ti ní pẹ̀lẹ́ ńlá pàmùkúrú pẹ̀lẹ́ díẹ̀ ní ọ sọ̀rọ̀ fún rántí o èèyàn díẹ̀ di olè rẹ́rù alàgbà èyí tí mo wí yìí tó gẹ́ wọ́n máa fèyí ṣe lọlé wa Olúwatanná ń relé wọn bó ṣe ń lọ ẹlẹ́ẹ̀kọkànlá ń bọ̀ lọ́nà tí kò sì ní pẹ́ta lójú ìwòran mi ẹ̀ sì tẹ̀lé mi kárí Ògbómọ̀ṣọ́ kájọ lọ fàmàlà síkùn.